A fi ìbéèrè sí orí péèjì wa lálẹ́ àná pé kí ni à ń pè ní pọ́nná nínú èdè Yorùbá, pé kí a sì sọ àpẹẹrẹ mẹ́ta. Gbólóhùn pọ́nná, gbólóhùn la sọ. So pọ́nná àbí pọ́nna depending on bẹ́ẹ̀ bá ṣe pé, ó ní gbólóhùn tó bá ti ní ju ìtumọ̀ kan lọ. Pọ́nná lè jẹ́ ọ̀rọ̀, àmọ́ according to that question, gbólóhùn ni wọ́n béèrè. So gbólóhùn pọ́nná ni gbólóhùn tó bá ti ní ju ìtumọ̀ kan lọ. Tó túmọ̀ sí pé àmì tí ń bẹ lórí ọ̀rọ̀ tí ń bẹ nínú gbólóhùn yẹn, bákan náà ni àmì yẹn ṣe rí, àmọ́ ìtumọ̀ rẹ̀ ó ju ẹyọ kan lọ. Fún àpẹẹrẹ, torí mo rí oríṣiríṣi ìdáhùn síbẹ̀. Àwọn míì gba definition yẹn, àwọn tán ti ẹ̀ gba definition pọ̀. Bẹ̀ àpẹẹrẹ táwọn èèyàn cite yẹn kò wà, is not fit in. Though mo ti rí bọ̀dá kan tán gbà. Now àpẹẹrẹ pọ́nná ó ní téèyàn bá sọ pé mo fẹ́ lọ ọjà, mo fẹ́ lọ ọjà. Ó túmọ̀ sí pé ó lè ní ìtumọ̀ méjì. Ó lè ní ìtumọ̀ pé I want to go to the market. Ó sì lè ní ìtumọ̀ pé I want to go and fight. Another àpẹẹrẹ pọ́nná ó ní tẹ́ bá sọ pé ogún ilé ni a jogún bá. Ogún ilé ni Táyọ̀ bá. Ogún ilé ni Táyọ̀ bá. Ogún ilé ni Táyọ̀ bá. Gbólóhùn yẹn ìtumọ̀ méjì ló ní. Ó túmọ̀ sí wípé ogún ilé, that is ogún inheritance. Ó mean pé Táyọ̀ ó gbọ́njú bá ogún, that is ó jogún ilé yẹn. Ó sì tún lè túmọ̀ sí pé Táyọ̀ bá ilé 20, that is 20 houses. Pọ́nná ni wọ́n máa ń pè. Àpẹẹrẹ míì tó jẹ́ pọ́nná ó ní tẹ́ bá sọ pé Adé na Kẹ́mi jáde. Adé na Kẹ́mi jáde. Gbólóhùn yẹn ìtumọ̀ mẹ́ta ló ní. Àkọ́kọ́ ó lè túmọ̀ sí pé Adé na Kẹ́mi, Adé wá jáde. Ó tún lè túmọ̀ sí pé Adé na Kẹ́mi, Kẹ́mi wá jáde. Ó tún lè túmọ̀ sí pé Adé na Kẹ́mi, Adé àti Kẹ́mi wá jọ jáde. Now, tá a bá ṣe àpẹẹrẹ pọ́nná nínú èdè Yorùbá, kò gbúdọ̀ jẹ́ àwọn ọ̀rọ̀ tí àmì rẹ̀ yàtọ̀ síra wọn. Mo rí tí bọ̀dá kan sọ pé ìyáàfin àti ìyáàfin. That is not an example of pọ́nná, because ààfin fúnra rẹ̀ á méjì ní bẹ́ńbẹ́. Ààfin àti ààfin pronunciation ẹ̀ yàtọ̀, àmì orí rẹ̀ yàtọ̀. So àpẹẹrẹ yẹn ò fit in sí pọ́nná. Ẹnìkan náà sọ pé aṣọ yíyá ni Adé wọ̀, pé yíyá pé so it could mean a tall cloth and it could mean a borrowed cloth. Yíyá yàtọ̀ sí yíyá. Tẹ́ ẹ bá ń sọ pọ́nná nínú èdè Yorùbá, bákan náà lẹ́ ṣe pé àwọn ọ̀rọ̀ inú rẹ̀ bí ogún. Ogún lè mean 20. Ogún dẹ̀ tún lè mean inheritance. Bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ọ̀rọ̀ tí àmì orí rẹ̀ yàtọ̀, kò fit in láti mean pọ́nná nínú èdè Yorùbá. Àpẹẹrẹ míì tá bá sọ wípé ọlá kò lè dà mí. Tàbí tá bá ní ọlá kò lè dá mi. Ọlá kò lè dá mi. That means that ọlá cannot create me. Ó tún lè túmọ̀ sí pé ọlá cannot break me. Kéyìn ò dá nǹkan sí méjì. So pọ́nná nìyẹn, àwọn àpẹẹrẹ tó fit in fún pọ́nná nìyẹn. Kì í ṣe wípé ọ̀rọ̀ tí pípé rẹ̀ tó jọra, tí pípé rẹ̀ yàtọ̀ láwàá pè ní pọ́nná. Gbólóhùn tó bá ti lè ní ju ìtumọ̀ kan lọ, ṣùgbọ́n tí àtúpalẹ̀ rẹ̀ ò ní yàtọ̀. Bẹ́ẹ̀ nínú ẹ̀mí ẹ̀yin tẹ́ ń gbọ́, ìtumọ̀ méjì ni ó máa ní. Àfi tí ẹni tó bá sọ yẹn bá ṣàlàyé ń tó mean, òun là ń pè ní pọ́nná nínú èdè Yorùbá. So mo ti rí bọ̀dá kan tí ó gbà. Of course, mo ti forward the gift yẹn sí wọn lánàá. So I'm going to upload it under this video. Màá upload the proof of payment yẹn sí under video yìí àti ẹni tán gbà àti ìdáhùn wọn. Torí mo ti make screenshot ìdáhùn wọn. Tá a bá ń define nǹkan, a rí wípé topic tó fẹ́ faramọ́ pọ́nná nínú èdè Yorùbá ó ní homophones in English. Homophones. But homophones are just words. Words tẹ́ pé they are pronounced the same way, but they have different meaning.
for example tẹ bá sọ pé hi my hi, tẹ tún wá sọ pé hi myself, hi, that means that the pronunciation is the same thing, the spelling is different, the meaning is different. So lè ó kàn fẹ́ farajọ pọ́nná ni pé lè pè yẹn ní pọ́nná nínú èdè Yorùbá. So nígbà míì sentence máa ń jọra wọn tó ṣe pé the same thing ní gbólóhùn yẹn, àmì orí rẹ̀ náà the same thing ni, bẹ̀ ìtumọ̀ rẹ̀ ju ẹyọ kan lọ. Ṣàlàyé mi yé wa báyìí. So bó ṣe jẹ́ nìyẹn, ìbéèrè yẹn jẹ́ ìbéèrè tó jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ló lè sáré tètè gbà á. Fine, mo rí wípé àwọn èèyàn gbìyànjú, ṣùgbọ́n tí àpẹẹrẹ tí wọ́n fi síbẹ̀ ò bá ti bá answer mu, ẹni òun ti ṣì nù. Tòró túmọ̀ sí wípé ìgbà míì ó ṣeé ṣe kéèyàn ṣe kí ni, kéèyàn lọ rèé sáré download answer bóyá ní Google, meanwhile you don't understand it. Tó yé wa? Ẹ lè tún sọ wípé ayọ̀ ń wùn mí, ayọ̀ ń wùn mí. That means that ẹni èèyàn kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀ tó wùn yín tẹ́ ẹ fẹ́ràn. Sentence àbí gbólóhùn yẹn tún lè túmọ̀ sí wípé I like joy, that is I wish to have joy, ayọ̀ ń wùn mí. So nísìnyí téèyàn bá sọ pé ayọ̀ ń wùn mí nísìnyí, èèyàn tó ń jẹ́ Ayọ̀ tó ń gbọ́ ó lè máa feel pé bóyá ẹ like òun, pọ́nná ni wọ́n ń pè é nínú èdè Yorùbá. Àwọn gbólóhùn tó bá ti ní ju ìtumọ̀ kan lọ yìí, téèyàn ò bá ní àgbọ́yé rẹ̀, ẹ lè máa fẹ́ máa rò pé bóyá ẹni tí ń sọ nǹkan míì ló míì. Torí ẹ̀ ló fi jẹ́ pé Yorùbá ó jẹ́ èdè tó jẹ́ pé ó rich gan. Èdè Yorùbá, èdè tó jẹ́ pé èdè ìjìnlẹ̀ tó ó yẹ káwọn èèyàn máa wá fowó kọ́ èdè wa ni. Ńlá ṣe ń sọ pé ẹ jẹ́ á máa gbé èdè àti àṣà wa lárugẹ. So àwa tá bá mọ̀ pa pọ́nná, ẹ jẹ́ á lọ rèé kà. Pọ́nná ni gbólóhùn tó bá ti ní ju ìtumọ̀ kan lọ nínú èdè Yorùbá. Mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, kò sí ọjọ́ tí mo post question sórí page yìí nípa Yorùbá tí àwọn èèyàn ò dáhùn rẹ̀. Ó lè pẹ́ ká tó rẹ́ni tí ó gbà ní ọ̀nà tí ó tẹ́ mi lọ́rùn ò bet. Inú mi máa ń dùn ni pé tí n bá lọ wo àwọn comment section yẹn, màá rí pé àwọn èèyàn gan wọ́n sound dáadáa nínú èdè Yorùbá. Àwọn topic yìí mo sọ fún wa pé they are O level topic. Àwọn ìsúnkì, ìpàrójẹ, àkànmọ́lẹ̀, ọ̀rọ̀ orúkọ, pọ́nná, gbogbo àwọn they are just O level. Irú pọ́nná yìí SS1 topic ni. So ẹ jẹ́ ká gbé èdè àti àṣà wa lárugẹ so that àwa náà ó fi mọ ìjìnlẹ̀, bá àti ẹ̀ mọ ìjìnlẹ̀ á mọ díẹ̀ bẹ́ẹ̀, kò ní jẹ́ èdè wa ni wọ́n tún máa fi wá ṣe kíni, ni wọ́n fi máa wá tàn wá jẹ. God will help us. Ẹ ṣeun gan ni. Love you. Bye bye.